Moa sọ bó ṣe ń lọ nípa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fún àjọ àgbáyé àti fún àwọn orílẹ̀-èdè mìíràn. Láti ọwọ́ ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá Moa ní orúkọ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. A ti fi ìwé àkọsílẹ̀ yìí ránṣẹ́ sí ó fẹ́rẹ̀ tó gbogbo àwọn olórí ní àgbáyé. Bẹ́ẹ̀ náà ni a ti fi ránṣẹ́ sí akọ̀wé àgbà àjọ àgbáyé. Ìfitónilétí ní yàjóyàjó. Nísìnyí àti títí láé a dúró pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ níbi gbogbo láti rí i wípé àwọn ẹ̀tọ́ yín wọ̀nyí wá sí ìmúṣẹ. Ìwọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Antonio Guterres, akọ̀wé àgbà àjọ àgbáyé sọ. Ọlọ́lá jùlọ, mo ní ìgbàgbọ́ gidigidi nínú àwọn gbólóhùn òtítọ́ àtinúwá tí ẹ sọ wọ̀nyí. Bẹ́ẹ̀ náà ni mo ní ìgbàgbọ́ gidigidi nínú àgbàyanu oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Ààrẹ ìpàdé gbogbogbò àjọ àgbáyé, Ààrẹ Onga Annalena Baerbock. Pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run Olódùmarè, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ti ṣe àṣeyọrí ìkéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022. Bẹ́ẹ̀ náà ni a ti ṣe ìfitónilétí ìgbàpadà ohun ìní wa ní ọjọ́ 18 oṣù Ọ̀pẹ 2022, tí a sì tún ṣe ìpolongo ìṣàkóso ara ẹni wa ní ọjọ́ Ẹtì, ọjọ́ 12 oṣù Igbe 2024, àti ìbúrawọlé fún Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ gẹ́gẹ́ bí olórí èyí ní ààrẹ Democratic Republic of the Yorùbá ní ọjọ́ Ẹtì, ọjọ́ 12 oṣù Igbe 2024 bákan náà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà ṣì ń hu ìwà ìbófinmu. Wọ́n ń tàgẹ̀rẹ̀ ìjẹgàba lórí àwọn agbègbè ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá tí a mọ̀ sí Democratic Republic of the Yorùbá. Ìfitónilétí ní wàràǹṣeṣà. Lẹ́yìn tí a ti ṣe ìkéde òmìnira wa, ìfitónilétí ìgbàpadà ohun ìní wa, ìpolongo ìṣàkóso ara ẹni wa àti ìgbékalẹ̀ ìṣàkóso wa, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà ṣì pàpà ń jí àwọn ohun àmúṣọrọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá. Wọ́n ń lo àwọn ohun ìní ìṣàkóso wa. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi ìgbéraga dúró sí àwọn bárékè wa, àwọn ibodè, èbúté ọkọ̀ ojú omi, pápákọ̀ òfurufú. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń hu ìwà tí kò bófin mu. Wọ́n ń gbé àwọn òfin tí wọ́n ní tipátipá lé orí ilẹ̀ àjogúnbá wa. Nàìjíríà ètò awúrúju àwọn amúnisìn ṣáà ń tẹ̀síwájú láti máa tàgẹ̀rẹ̀ láìbìkítà lórí àwọn agbègbè ilẹ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá, tí àwọn wọ̀nyí sì jẹ́ agbègbè aṣàkóso ara ẹni ti ọmọ ìbílẹ̀ Yorùbá, èyí tí a mọ̀ sí Democratic Republic of the Yorùbá. Pẹ̀lú ìtàgẹ̀rẹ̀ ìjẹgàba yìí, ní èyí tí ó sì lòdì sófin, wọ́n ń lo ilẹ̀ aṣàkóso ara ẹni wa bíi pé a sì jẹ́ ara ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà. Bẹ́ẹ̀ sì rèé, ìsopapọ̀ tipátipá tí àwọn amúnisìn ṣe ti dópin ní 2014. Àwọn amúnisìn kò ṣe àpérò pẹ̀lú ẹnikẹ́ni fún ìsopapọ̀ tipátipá tí wọ́n ṣe. Ìsopapọ̀ tipátipá yìí sì jẹ́ fún àǹfààní àwọn amúnisìn ọ̀hún nìkan ṣoṣo. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá kò nílò láti gba àṣẹ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni láti ṣe ìgbàpadà ìjẹ́ orílẹ̀-èdè wa, tàbí agbára ìṣàkóso ara ẹni wa, tàbí láti ṣe ìgbàpadà ilẹ̀ àjogúnbá wa. Síbẹ̀, a fi gbogbo àwọn ìgbésẹ̀ tí a ṣe tó yín létí, ọlọ́lá jùlọ. Bẹ́ẹ̀ náà ni a fi tó etí ó fẹ́rẹ̀ tó gbogbo àgbáyé. A ṣe àṣeparí àwọn ìgbésẹ̀ wọ̀nyí tí ó sì jẹ́ ọ̀nà àrà ọ̀tọ̀ pẹ̀lú àlàáfíà. Nísìnyí ní 2025 yìí,
a máa ṣe àmúlò ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ láti gba àkóso àwọn agbègbè ilẹ̀ àjogúnbá wa lójúkorojú. Ọlọ́lá jùlọ, ìfitónilétí bó ṣe ń lọ láti ọ̀dọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá nípa gbígba ohun ìní wa lójúkorojú. Ọlọ́lá jùlọ, ìdí pàtàkì tí mo fi gbé ìwé àkọsílẹ̀ yìí wá ni láti jẹ́ kí ẹ mọ̀ lára àwọn ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe ń lọ nípa ìpinnu wa tí ó sì dájú, ìpinnu àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá láti gba àkóso pátápátá, àkóso gbogbo àwọn ohun ìní ìṣàkóso wa ní orí ilẹ̀ àjogúnbá wa láàárín oṣù tó kù nínú ọdún yìí 2025. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àsìkò náà nìyí fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá láti gbé àwọn aṣojú ìṣàkóso wa tí a ti gbé kalẹ̀ tẹ́lẹ̀, kí a gbé wọn wọlé sínú gbogbo àwọn sẹkítẹ́ríàtì wa àti sínú gbogbo àwọn ohun ìní ètò ìṣàkóso wa. Ọlọ́lá jùlọ, gbogbo àwọn àkọsílẹ̀ jíjáde àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá kúrò nínú Nàìjíríà láti 2022 ni mo ti máa ń fi ránṣẹ́ sí yín. Láti ìgbà dé ìgbà ni mo ti máa ń jẹ́ kí ẹ mọ̀ bó ṣe ń lọ nípa gbogbo jíjáde wa pẹ̀lú àlàáfíà tó yè kooro tí a jáde kúrò nínú ètò àlùmọ̀kọ́rọ́yí, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ti ń pè ní Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni mo ti ń fi ẹ̀kúnrẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ nípa gbogbo àwọn ìpèníjà tí a ti ń dojúkọ tí mò ń fi ránṣẹ́ sí yín. Pẹ̀lú gbogbo ìdojúkọ wọ̀nyí, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ń ṣe ohun gbogbo tí à ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Wípé Democratic Republic of the Yorùbá ti di ohun báyìí fún ọmọ ìbílẹ̀ Yorùbá, iṣẹ́ Ọlọ́run Olódùmarè ni o. Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ àìlópin ti gbé ìbẹ̀rẹ̀ ọ̀tun, ìgbé ayé ọ̀tun, òwúrọ̀ ọ̀tun wá fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Kò sí ohunkóhun tàbí ẹnikẹ́ni tí ó lè dá èyí dúró tàbí kí ó fà á sẹ́yìn. Iṣẹ́ ìyanu Ọlọ́run Olódùmarè ni. Ọlọ́run Olódùmarè ti sọ pé ọdún yìí 2025 ni fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá láti gba àkóso gbogbo àwọn ohun ìní ètò ìṣàkóso wa ní orí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ aṣàkóso ara ẹni wa. Eléyìí jẹ́ kí àgbáyé ó lè rí ètò ìṣàkóso wa lójúkorojú bí ó ṣe ń ṣiṣẹ́ ní gbogbo àwọn sẹkítẹ́ríàtì wa, àwọn ibodè, bárékè, èbúté ọkọ̀ ojú omi wa, pápákọ̀ òfurufú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ láti ṣe ìdáàbòbò ilẹ̀ wọn. Àwọn ìjọba ètò àlùmọ̀kọ́rọ́yí, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà mọ̀ọ́mọ̀ má kọbi ara sí òtítọ́ yìí pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti jẹ́ orílẹ̀-èdè láti àtètèkọ́ṣe wá. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a sì ti wá gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà báyìí àti ìṣàkóso ara ẹni wa nísìnyí gẹ́gẹ́ bí Democratic Republic of the Yorùbá. Dájúdájú, àwọn ìwà ìgbésùmọ̀mí àti ìtàgẹ̀rẹ̀ ìjẹgàba ètò amúnisìn tó ń jẹ́ Nàìjíríà lórí ilẹ̀ aṣàkóso ara ẹni wa, tí àwọn ìwà wọ̀nyí sì jẹ́ ìwà ìgbéraga àti àìlọ́pọlọ, àwọn ìwà náà kò ní lọ́pẹ́ títí. Ìdí ni pé Democratic Republic of the Yorùbá ti jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni báyìí, tí ó sì ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso àti láti dáàbò bo ilẹ̀ aṣàkóso ara ẹni rẹ̀. Democratic Republic of the Yorùbá yóò ṣe ìdáàbòbò fún ìtẹ̀síwájú ìwàláàyè ìran Yorùbá àti ìdáàbòbò fún ilẹ̀ àjogúnbá wa. A máa lé ọ̀tá jìnnà, a sì máa dáàbòbò ẹ̀mí àwọn ọmọ Yorùbá, dúkìá wa, òmìnira wa, àwọn ohun àmúṣọrọ̀ wa, iyì wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ohun ìṣẹ̀ǹbáyé àjogúnbá wa, ìtàn wa àti èdè wa, pẹ̀lú ìdánimọ̀ àti ilẹ̀ àjogúnbá wa. Ohun gbogbo ni a máa ṣe láti rí i dájú pé ilẹ̀ àjogúnbá wa kò tún di ohun tí ẹnikẹ́ni máa gbà mọ́ wa lọ́wọ́ mọ́, tí a ò sì ní tún gbé ìgbé ayé òṣì mọ́, ìgbé ayé ẹrú lórí ilẹ̀ àjogúnbá wa, èyí tí ó sì jẹ́ ilẹ̀ ọ̀pọ̀ ọrọ̀ àti alábùkún fún. Nítorí èyí, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá máa ṣe àmúlò àwọn ẹ̀tọ́ wa, àwọn ẹ̀tọ́ láti dáàbò bo ara ẹni ní gbogbo ọ̀nà tí ó bá ṣeé ṣe,
a ó sì gba ìṣàkóso ilẹ̀ olómìnira wa, ilẹ̀ aṣàkóso ara ẹni wa pátápátá nínú ọdún yìí 2025 nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ààlà ilẹ̀ DRY ní àgbáyé. Agbègbè ilẹ̀ àjogúnbá Democratic Republic of the Yorùbá tí àgbáyé sì mọ àwọn ààlà rẹ̀ ni ó pa ààlà ní apá ìwọ̀ oòrùn pẹ̀lú Republic Benin. Ní apá ìlà oòrùn ó pa ààlà pẹ̀lú agbègbè gúúsù ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà. Ní apá àríwá ààlà wa ní odò Ọya, èyí tí ó ya ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà nípa kúrò ní apá gúúsù. Tí ààlà DRY ní apá gúúsù tiwa sì wá jẹ́ agbami òkun, èyí ní Gulf of Guinea. Ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá káàkiri gbogbo ibi tí a mọ̀ sí ìpínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ agbègbè ìṣàkóso Ọ̀yọ́ ní àtijọ́, èyí ní Kwara àti apá kan ìpínlẹ̀ Kogi. Odò Ọya èyí tí ó sì pínyà láàrin àríwá àti gúúsù nínú ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà nígbà tí wọ́n gbé ètò ìmúnisìn ọ̀hún kalẹ̀ níjọ́ náà lọ́hùn-ún. Odò Ọya yìí gan lótìtọ́ ní ààlà àdáyébá ilẹ̀ àjogúnbá wa ní apá àríwá. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá láìpẹ́ yóò ṣe ìkéde àwọn orúkọ tuntun gbogbo àwọn ìpínlẹ̀ wa fún àgbáyé gbọ́. Àwọn ìwà, ìṣe àti ìgbésẹ̀ ìgbésùnmọ̀mí, ìtàgẹ̀rẹ̀ ìjẹgàba, ìfìyàjẹni àti lílòdì sófin tí ètò àlùmọ̀kọ́rọ́ yí ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà ń hù. Àwọn ìjọba ètò àlùmọ̀kọ́rọ́ yí ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà mọ̀ dáradára pé a ti ṣe ìpolongo ìṣàkóso ara ẹni wa àti pé a ti ṣe ìbúra wọlé fún aṣojú ètò ìṣàkóso wa ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Ṣùgbọ́n èyí tí wọn ìbá gba òtítọ́ wípé lórí àwọn ẹ̀tọ́ wa ni a dúró lé tí a fi ṣe àwọn nǹkan wọ̀nyí, ṣe ni wọ́n hu ìwà jàǹdùkú, ìwà ìkọluni, tí wọ́n sì ṣe èyí pẹ̀lú ìgbéraga lórí pé ohun tí ó tún jẹ́ ìlòdì sófin ni àwọn fúnra wọn jẹ́, tí wọ́n kọlu ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú ìhàlẹ̀ púpọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí kó ẹ̀rù sí àyà àwọn ènìyàn lórí ilẹ̀ àjogúnbá wa, ìjúni sátìmọ́lé àti ọgbà ẹ̀wọ̀n, ìṣekúpani, wíwó ilé àti ohun ìní ará ìlú, fífi ìṣekúpani dẹ́rù ba àwọn ará ìlú lóríṣiríṣi, àti àwọn ìgbésẹ̀ ìkọlù ìgbésùnmọ̀mí pẹ̀lú àìbìkítà tí ó sì ń ṣẹlẹ̀ léraléra. Gbogbo nǹkan wọ̀nyí ṣáà ń gbilẹ̀ sí lórí ilẹ̀ aṣàkóso ara ẹni wa. Ṣùgbọ́n láti yẹra fún wàhálà tàbí ogun, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá fi ara wa balẹ̀, à ń wò wọ́n nígbà tí a sì ń ṣe ètò àkóso Democratic Republic of the Yorùbá lọ. Nígbà gbogbo a ṣe nǹkan pẹ̀lú àlàáfíà. A rí i dájú pé a jẹ́ kí àwọn ènìyàn wa ó wà ní ìfarabalẹ̀, nítorí a mọ̀ dájúdájú wípé àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ dúró digbí títí láé. Kò sí ìdí kankan tí a fi máa fa wàhálà tàbí ṣe ìkọlù ìdánilóró nígbà tí a mọ̀ pé àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ dúró ní gidi. Wọ́n dúró lórí òtítọ́, bẹ́ẹ̀ ni wọ́n ní agbára, wọ́n bá òfin mu, wọn kò ṣeé yí padà, wọn ò sì ní ìdúnàdúrà. Ní àkókò ìpàdé gbogbogbò ọlọ́dọọdún ti àjọ àgbáyé, èyí tí ó sì jẹ́ ti ọlọ́gọ́rin irú rẹ̀ tí ó jẹ́ àkànṣe, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá lo àǹfààní àkànṣe ìpàdé náà bí ó ṣe jẹ́ ìpàdé tí ìtàn yóò máa rántí rẹ̀ torí pé ó jẹ́ ọlọ́gọ́rin. A lo àǹfààní yìí lẹ́ẹ̀kan sí, a tún fi ìfitónilétí ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà òfegè, àwọn àlùpàyídà gómìnà tó wà lórí ilẹ̀ ìbílẹ̀ wa, ilẹ̀ aṣàkóso ara ẹni wa, pé kí wọ́n kúrò ní wọ́ọ́rọ́wọ́ tàbí kí ọwọ́ ipá ó mú wọn kúrò. A fún ààrẹ ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà ọ̀hún ní ẹ̀dà àkọsílẹ̀ ìwé náà. Bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ó sì ti yẹ, a fún yín ọlọ́lá jùlọ ní ẹ̀dà kan, àti fún àwọn olórí mìíràn ní àgbáyé bákan náà. Àwọn ìjọba Nàìjíríà awúrúju àkóso amúnisìn
fi àìmọ̀kan ní èrò yìí wípé ohun tí ó lòdì sí òfin ó lè borí àwọn ẹ̀tọ́ agbára ìṣàkóso ara ẹni tí àwọn ọmọ ìbílẹ̀ tí wọ́n ní. Ọlọ́run Olódùmarè ti fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní àwọn àlàkalẹ̀ àtọ̀runwá tí wọ́n jẹ́ ìpìlẹ̀ kẹta fún Democratic Republic of the Yorùbá. Àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá wà nípa ìbẹ̀rù ọ̀wọ̀ fún Ọlọ́run Olódùmarè. Ó wà nípa ìfẹ́ láàrin àwa ara wa láìsí ìyapa kankan rárá, irúfẹ́ yòówù kó jẹ́. Ó wà nípa pé agbára wà lọ́wọ́ àwọn ará ìlú fún ìtẹ̀síwájú gbogbogbò. Àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá yóò jẹ́ kí nǹkan wọ̀nyí ṣeé ṣe: fífi òpin sí àìsí ìṣọ̀kan, èmi jù ọ́ ìwọ ò tó mi, fífi orí gbárí, ìfinisábẹ́ láti darí ẹni, àìsí ààbò, àìní, ìmúnilẹ́rú àti àìnírètí. Àǹfààní kan náà ni gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá yóò ní. Oníkálùkù yóò ní ìgbádùn àwọn ẹ̀tọ́ kan náà. Kò sí àyè kankan rárá fún ìwà ìbàjẹ́, bẹ́ẹ̀ ni kò sí fún ṣíṣi agbára lò. Àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ́ tuntun, wọ́n jẹ́ àrà ọ̀tọ̀, wọ́n sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún tó ga láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Dájúdájú, eléyìí ni ìrètí tó ga pé ọmọ ìbílẹ̀ Yorùbá yóò máa gbé àwọn ìgbé ayé tí ó dára ju ti tẹ́lẹ̀ nínú ògo Ọlọ́run Olódùmarè ní orí ilẹ̀ àjogúnbá wa, èyí tí ó sì jẹ́ ilẹ̀ aṣàkóso ara ẹni. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ti mọ̀ nípa àwọn ohun ńláńlá tí wọ́n máa rí gbà láti ìmúwásójú ṣe àwọn àlàkalẹ̀ àtọ̀runwá wa pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Àròjinlẹ̀ lórí ìpìlẹ̀. Kò ṣeé ṣe rárá kí a gbin àgbàdo kí a wá kórè iṣu. Ìpìlẹ̀ fúnra rẹ̀ ni ó máa sọ ohun tí a máa kọ́ sórí ìpìlẹ̀ náà. Eléyìí jẹ́ pàtàkì kókó ọ̀rọ̀ nítorí ohun tí ó jẹ́ ìpìlẹ̀ fún ohun tí wọ́n pè ní Nàìjíríà yẹn ó yàtọ̀ nínú ohun gbogbo sí ohun tí ó jẹ́ ìpìlẹ̀ Democratic Republic of the Yorùbá. Ìpìlẹ̀ Nàìjíríà wáyé lórí ètò ìmúnisìn, fífẹ̀ agbègbè àkóso àwọn òyìnbó amúnisìn, fífi orí àwọn ọmọ onílẹ̀ sábẹ́, ṣíṣe àkóso ipá láti máa darí àwọn ẹlòmíràn, ìmúniṣẹrú, gbígba àkóso pẹ̀lú ipá lórí àwọn ohun àmúṣọrọ̀ ẹlòmíràn, àti yíyí ìdáminà àwọn ènìyàn padà ní ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ gbogbo ọ̀nà pátá. Kókó àníyàn ìpìlẹ̀ tí àwọn amúnisìn gbé kalẹ̀ jẹ́ fún àǹfààní àwọn amúnisìn ọ̀hún nìkan ṣoṣo. Àwọn ará ìlú tí òyìnbó amúnisìn fi sábẹ́ kò lè jáde kúrò nínú òṣì, torí gbogbo ohun tí yóò di ọrọ̀ fún wọn ni wọ́n ti gbà lọ́wọ́ wọn nípa gbígba àkóso àwọn ohun àmúṣọrọ̀ wọn, yíyọ èdè àjogúnbá, èdè ìbílẹ̀ wọn kúrò lẹ́nu wọn, àti fífi ipá mú wọn gbé ìgbé ayé àwọn amúnisìn náà wọ̀, tí èyí kìí sì ṣe ìgbé ayé àjogúnbá àwọn ènìyàn náà. Ìpìlẹ̀ Nàìjíríà, ìgbékalẹ̀ dídarí rẹ̀, àwọn ìlànà fún àkóso rẹ̀, àti ìdí tí wọ́n fi gbé e kalẹ̀, gbogbo ìwọ̀nyí ni wọ́n ṣe láti ní àṣeyọrí àwọn àníyàn àwọn amúnisìn nìkan ni. Oríṣiríṣi orílẹ̀-èdè tí àwọn amúnisìn ọ̀hún fi tipá kó papọ̀ tí wọ́n wá pè ní Nàìjíríà, àwọn orílẹ̀-èdè wọ̀nyí kò ní ohunkóhun kan tí ó pa wọ́n pọ̀. Wọ́n yàtọ̀ síra wọn pátápátá, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú àwọn nǹkan tí ẹ̀yin pàápàá ọlọ́lá kò tilẹ̀ ní kàkún, wọ́n yàtọ̀ síra nípa oúnjẹ wọn, ìlù lílù, àwọn ijó wọn àti àwọn ìkíni wọn. Yàtọ̀ sí ìwọ̀nyí, kí ẹ tún rántí pé orúkọ yẹn Nàìjíríà, amúnisìn ló gbé orúkọ yìí lé wọn lórí láti lè fi àwọn orúkọ ìṣẹ̀dálẹ̀, orúkọ ìbílẹ̀ àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn sí ìpamọ́ àti ìgbàgbé. Gbólóhùn Nàìjíríà yẹn kò ní ìtumọ̀ sí èyíkéyìí nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n kó papọ̀. Eléyìí jẹ́ ohun ìbaninínújẹ́ gidi. Gbogbo orílẹ̀-èdè wọ̀nyẹn pátá ni wọ́n ti fi èdè Gẹ̀ẹ́sì rọ́pò wọn, tí wọ́n sì kó àwọn orílẹ̀-èdè náà papọ̀ pẹ̀lú àwọn mìíràn tí wọn kò lè bá ṣe papọ̀. Èyí túmọ̀ sí pé kò sí ìgbà kankan tí orílẹ̀-èdè kan lè fi inú tán orílẹ̀-èdè mìíràn. Ìpìlẹ̀ Nàìjíríà jẹ́ ìpìlẹ̀ tí wọ́n ṣe láti mú kí àwọn amúnisìn ní owó àti ọrọ̀ lọ́pọ̀lọpọ̀,
ṣùgbọ́n kí àwọn ènìyàn onílẹ̀ gan wà títí láé nínú òṣì lọ́pọ̀lọpọ̀. Èyí ni òtítọ́ náà tí ẹnikẹ́ni kò sì lè yí padà, torí pé òun ni àníyàn àti ìdí tí àwọn amúnisìn fi gbé ìpìlẹ̀ náà kalẹ̀, tí yóò sì wà bẹ́ẹ̀ títí di ìgbà tí àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn fúnra wọn bá ṣe àgbékalẹ̀ kíkọ́ ìpìlẹ̀ tiwọn fún àǹfààní àwọn ènìyàn wọn. Kò sí àyè fún àmúlùmálà. Ìpìlẹ̀ kan ṣoṣo péré ni o ní láti dìmú. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè ti ṣe àgbékalẹ̀ ìpìlẹ̀ kẹta fún ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní, ògo àti ìgbéga fún wa. Èdè Yorùbá wa tí ó sì jẹ́ ìdánimọ̀ wa tí Ọlọ́run Olódùmarè fún wa ni a ti dá padà báyìí gẹ́gẹ́ bí èdè kan ṣoṣo, kò sí òmíràn, tí ó jẹ́ èdè ìṣàkóso, èdè tí a ń lò ní ohun gbogbo tí a bá ń ṣe. Ọlọ́run Olódùmarè ti fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní ìdánilójú pẹ̀lú àwọn àlàkalẹ̀ àtọ̀runwá wa pé ògo wa yóò ga ní ìsinsìnyí ju ògo ti tẹ́lẹ̀ tí a ní kí wọ́n tó mú wa lẹ́rú. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá kò lè lo ohunkóhun tó jẹ́ ti Nàìjíríà, nítorí pé ìpìlẹ̀ Nàìjíríà ìpìlẹ̀ ìmúnilẹ́rú ayérayé àti òṣì ayérayé ni. A ò ní ohunkóhun tó pa wá pọ̀ pẹ̀lú ètò àlùmọ̀kọ́rọ́yí, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà. A ò ní ohunkóhun tí ó pa wá pọ̀ pẹ̀lú ìpìlẹ̀ tiwọn, ìṣesí àti ètò tiwọn. Bẹ́ẹ̀ ni a ò ní ohun tí ó pa wá pọ̀ pẹ̀lú òfin ìgbékalẹ̀ wọn tàbí àwọn ìlànà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò ní lo ìkankan nínú àwọn nǹkan wọ̀nyí rárá. Nítorí èyí, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, ohun kan ṣoṣo tí a nílò ni pé kí àwọn gómìnà òfegè wọ̀nyí ó kàn ṣáà fi àlàáfíà gbé gbogbo ohun tí wọ́n ti ṣe lábẹ́ àkóso àkókò tí wọ́n ti wà níbẹ̀, kí wọ́n kó fún olùdarí àgbà ètò owó níná ìpínlẹ̀ náà tàbí olùṣírò owó àgbà níbẹ̀, àti bákan náà fún adájọ́ àgbà ìpínlẹ̀ náà. Èyí tún wà fún ààbò tiwa, torí ọ̀pọ̀lọpọ̀ ìdúkokò àti ìhàlẹ̀ láti pa wá. Ó jẹ́ ohun tí ó pani lẹ́rìn-ín tí ó tún yanilẹ́nu bákan náà wípé àwọn amúnisìn tí wọ́n fi tipátipá gbé ìṣesí ìgbé ayé tí wọ́n ka àwọn ènìyàn tí wọ́n ti mú lẹ́rú lórí. Àwọn amúnisìn kan náà yìí tó ti jẹ́ kí ó ṣeé ṣe fún àwọn ènìyàn ọ̀hún láti ní ìfẹ́ àti máa lọ sí orísun àwọn amúnisìn náà fúnra wọn, látàrí pé àwọn ènìyàn náà fẹ́ lọ wá ìgbé ayé rere fúnra wọn ní àwọn agbègbè amúnisìn ọ̀hún. Bẹ́ẹ̀ sì rèé, àbájáde aburú ohun yìí ni pé àwọn amúnisìn fúnra wọn ti wá gba àjèjì sí orí ilẹ̀ tiwọn, tí iye àwọn àjèjì wọ̀nyí ti wá kọjá ohun tí agbára tiwọn gan ká. Eléyìí ti wá jẹ́ ẹrù tí ó tóbi lọ́pọ̀lọpọ̀ fún àwọn amúnisìn fúnra wọn báyìí. Ìmoore. Mo mọ̀ ọ́ lóore, ọlọ́lá jùlọ, fún àgbọ́yé yín, ìfọwọ́sowọ́pọ̀ yín àti ìyọ́nú yín. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹ lo àkókò láti ka ìwé àkọsílẹ̀ yìí. Tí ó bá wá jẹ́ pé ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà bá yàn láti gbé ọwọ́ ìjà àti ìdánilóró tí wọn ò gbé ọwọ́ àlàáfíà, mo ní ìgbàgbọ́ ní òtítọ́ pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá lè ní ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ìlérí àjọ àgbáyé pé àwọn yóò ṣe àwọn àtìlẹ́yìn àtinúwá fún àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀, èyí tí ó sì dúró báyìí àti títí láé. Kí Ọlọ́run bùkún fún yín, ọlọ́lá jùlọ, àti fún àwọn ènìyàn yín, ẹni gíga, àti orílẹ̀-èdè yín, orílẹ̀-èdè gíga. Kí Ọlọ́run bùkún fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, àwọn ẹni gíga tèmi. Kí Ọlọ́run bùkún fún Democratic Republic of the Yorùbá. Pẹ̀lú ìyẹ́sí púpọ̀, ní orúkọ Democratic Republic of the Yorùbá. A kọ ìwé yìí ní ọjọ́ 15 oṣù Ọ̀wẹ̀wẹ̀ 2025.